Àdìgún tá a bá bẹ́ lọ àmọ́ ni tójú ni lọ wọ́n rẹ ni làámọ̀ sọ́dọ̀. Sẹ́mi júbà àwọn bàbá mi, ìwọ́n náà júbà àwọn bàbá rẹ ni. Agbolú ajé ọmọ ìyá Abíkúnlé, àjùmọ̀ṣẹ́ oníṣẹ́kẹ̀rẹ̀ bàbá mi àlùlà. Àdáṣe fọwọ́ mi. Àdáṣe fáwọn ọ̀rẹ́ àwọn bàbá mi. Àjọ bíbí para ilẹ̀ ẹ̀dá àpòṣìkà. Ẹ̀dá tá a bá bí ní ibi tí wẹ̀gbọ́ Elédùmarè làábílé lọ́wọ́. A ní àpàjùbá lẹ́ẹ̀dẹ́sọ àrẹ̀lọ arógundádé kájé kan tó dùn lẹ́ẹ̀dọ́mọ wa. Alẹ́ ẹgbẹ́ ọmọ aláṣẹ ọgbà àrẹ̀wọ́ ọmọ oníṣẹ̀ṣẹ̀. Àgbàlódé àdìgún ẹ̀fọ́ aláàmì òkè wa àní ìkẹ́sẹ̀ nínú wa gbọ́ létílé àdìgún.
lè bàbá lọ́wọ́ ọmọ wọ́n ló ní bàbá ẹ̀rọ. kó lè bá àdúgbò ṣe yẹ kí orí gbogbo ọmọlẹ́bí àwọn ìlú wọ́n ti péjú báyìí láti wá fa ìrìn àjọ̀dún lọ́dọ̀ kábíyèsí bí ẹ ṣe ṣe lọ́dọọdún lójú wa ṣe o. Èyí ẹ ṣe tọdún yìí láṣọ ọlọ́run ìgbàlè ẹ ṣe tẹ̀lé àti fi tọdún yìí a ò ní fi dáwọ́ ẹ̀ kọ̀ọ̀kan. Ìlú ọ̀wá ìwé nínú wa ọ̀nà òní náà wá. Gẹ̀gẹ̀ nínú kókò lágbàlá yóò tún wù wá lára o. Kábíyèsí àwọn onílù ni ó bá wa ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe tí wọ́n sẹ̀lú fún kábíyèsí ìlú láwùjọ bẹ̀rẹ̀ báyìí. Ọ̀gá ṣoṣo àjànàkú ní mi bókè ìjì tájọ́ bí àwọn ọba àgbà
ibi àwílàdé yìí ọmọ àwùjọ mojó adigun ẹdún àlá àfihàn òkè wa alẹ́ ẹni wá ọba tí fọlá ìra adigun ẹdún máa rí bá àwọn bàbá rẹ ibà bàbá mọ ẹ̀fọ́ ọmọ bá kẹ́rẹ́tì kọ́fẹ́ ń sọ̀rọ̀ yọ kẹlẹ̀ pa tuntun mọ́ bàbá ni èjù ní dẹ́tò kòtò bàbá ni ọ̀hún gbọ́dọ̀ dúlá ebá ní ìjà sí ìkọ́ bàbá ni. ìlẹ́jọ́ náà mẹ́sàn-án òkú àwọn adá ní ìjà àgọ́ ìmọ̀jọ́ ìjà tàbá ó lẹ́jọ́ àdìgún ọmọ onílẹ̀ níláre. àìlẹ́yìn ẹni wá ọba tí fọlá ìrìnàjò wọ́n ti pa àdìgún àtọ̀rọ̀ oníṣòwàwà. Kání ó lé ìyá àdìgún tó sọ pé wọn ò lówó. Bọ́lá ìwáyé ọ̀la àfi òkè wá bí gbogbo bí ilé bàbá tí fọlá ìra. Sùtìsùtì wuyewuye àdìgún kò sẹ́ni tí ọlọ́run sùtì lára. Àfẹ́ni ọlọ́run bá bò tiẹ̀ níjẹ́ ìyàn rẹ̀. Alẹ́ ẹni wá ọba tí fọlá ìra jọ wọ́n ti gba àdìgún ọlọ́pọ̀ yẹn. Àdìgún wọn ní ọjáde. Wọ́n ní ọjáde kọjú ọmọ òkú gbẹ́ lójú. Èké lójú ìsọyà mọ́ gbàgbé ra. Kẹ́yọ̀ sẹ́fẹ́ àdìgún. Ó ní báyìí lọ kẹ́yọ̀ sẹ́fẹ́. Òkú ẹ̀yọ́ là inú bọ́ lọ́kọ̀. Báyìí wá kẹ́yọ̀ sẹ́fẹ́. Bàbá bẹ́ẹ̀ o.
kábíyèsí o àti ẹ̀yìn àgbàgbà níkàlẹ̀ àti gbogbo àwọn ìlú lóye. Ní báyìí èyí tó kàn nínú ètò ní wípé obì àjọ̀dún obì ilé obìnrin àjọ̀dún gbígbé wọlé fún kábíyèsí èyí tí ọmọbìnrin Oyèdoyin wọ́n gbé obìnrin wọlé wọ́n gbé fún kábíyèsí bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún tí kábíyèsí ó sì fi wúre gbogbo ìlú. Èmi wò sí làwọn ọmọ rẹ̀ mo gbé òbí ọdún wá epo ọmọ akéde ẹ
ẹyọ máa fi bí ẹyẹ èèyàn máa fọhùn bí ọmọ èèyàn lásọpọ̀ ọdún láyé gbogbo àdáwọ́lé kálukú wa ọkùnrin obìnrin kọ́ máa yọrí sí rere o ká máa rí dáadáa ṣe inú ìlú o ká ní bá ti ṣe kárọ́ọ̀tì gbé gbà o gbogbo àṣeyìrí àṣe ìkójọ ọlọ́run mú kó ní òòlù fún wa o ká máa rí dáadáa ṣe o orí ilé kíkọ́ ọlọ́run fi ká gbogbo wa lọ́la o kábíyèsí èmi yóò kò ní bùkún yà ẹ ní ṣìṣe lágbára ọlọ́run máa mú yín tẹ̀síwájú ọlá bíi méjèèjì ọlá àwọn tààtàrà wọn jáde ìlú yìí ọ̀rọ̀ rò ó lọ́rọ̀ rò fún gbogbo wa tó nílé àtàlejò gbogbo wa ní ọ̀rọ̀ rò fún o ọlá àsìkò tá a wà mọ́ obì ọdún ni mo gbé wáyé o. Ó tẹ́wọ́ gba ìdísúlẹ̀ ìdí ọdún lọ́wọ́ gbogbo ọmọlẹ́bí àti gbogbo ìlú lápapọ̀. Èyí ni àfihàn wípé ọdún aláwọ̀ ẹkùn tọdún 2024 àṣírí rẹ̀ lónìí lórúkọ gbogbo àwọn aláṣẹ nípa adẹ́gbẹ̀ yóò jù wá ṣe gbáwọ́ sígbà àṣẹ àràbá gbogbo ilẹ̀ lápapọ̀ sí ẹ̀dẹ́ òkú. Kábíyèsí bàbá o. Mo tún ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí ọ. Gbogbo ọmọ àgbókù pátápátá iṣẹ́ kábíyèsí bá rẹ̀ ọ. Àkọ́kọ́ ọdún bàbá o. Ẹ̀mí aṣọ́kọ̀ ọdún láyé wáyé. Gba ọdún kan ní ó jẹ́ fún àwọn epo ọmọ akébi epo ẹyẹ ọmọ akébi ẹyẹ ọmọnìyàn wọn máa fún ọ̀hún bí ọmọnìyàn alábìkúlù yìí wọn dà lábìyè àgàn wọn máa kọwọ́ àlàbọ̀ sùn aboyún olé wọn máa bí tìbìtìrì gbogbo ohun tá a fẹ́ ní dáadáa láàrin ìlú yóò máa wọ̀ ní bàbá o àwọn alálẹ̀ wọn máa tì yín lẹ́yìn o ẹtí mọ̀ ṣe yá ìmọ̀ ṣe Olódùmarè oníjẹ́ kan kọ́ ọ̀dà yìí o gbogbo èyí tẹ́ ti ṣe kalẹ̀ níbi dáadáa igi àlọ́yè ní ọ̀jẹ́ o ẹ ti fi ọdún yìí ẹ fi lọ́lẹ̀ látọdún tá a ti wá bẹ̀rẹ̀ náà kò sí ọ̀yẹ̀ ọwọ́ alákẹ́dùn yìí kò ní sí mọ́ bàbá o ọwọ́ alákẹ́dùn yìí kò ní sí mọ́ bàbá o ẹ jẹ ugbó ẹ jẹ ẹranko ẹ pawú ẹ mú èrì ẹ fi jòbì àkókòrò ẹ fi fọ́ ọdún gbogbo àwọn olóyè tẹ fi jẹ ní ẹnu gbàtẹ dérí ìgbẹ́ àní kájú jẹ̀mí o gbogbo àwọn tẹ fi jẹ àní kájú jẹ̀mí o nítorí wá bá gbogbo àwọn tó kúrò nígbà tẹ kúrò lórí ìtẹ́ náà wípé Olódùmarè yóò mú ẹgbẹ́ kúkúrú kúrò lójú wọn yóò tẹ̀ wọ́n sí ilé mọ̀ rere àwọn alálẹ̀ wa wọ́n máa tì í lẹ́yìn bàbá wọn ò ní padà lẹ́yìn yín torí ifá ní ọjọ́ sí ọjọ́ rere àgọ́ àlà ní ọjọ́ alágbe adébánú bọ̀rọ̀ǹkì ní ilé ayé àbùkù dọ̀run bọ̀rọ̀ǹkì ní ọ̀run gbà wá táyé ń tẹ́ lọ bọ̀rọ̀ǹkì ní ọ̀run òní jẹ́ táyé ọ̀tẹ́ ìrìn wọn kò tẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ àwọn ọlọ́run wọn tó ti wọn ò ní jẹ́ kẹ́ ẹ tẹ́ láyé àwọn ọlọ́run yìí wọ́n dúró tì í wọn ò ní jẹ́ kẹ́ ẹ tí láéláyé àwọn ọlọ́run yìí wọ́n dúró tì í wọn ò ní jẹ́ kẹ́ ẹ dẹni àbùkù. àwọn abẹ́rẹ́ àjọ̀dún náà látòní lọ àyájọ́ aláwọ̀ ẹ̀kọ́ bàbá gbogbo àwọn tẹ̀ máa ń gbà lálejò ẹ̀ ní gbalábọ́dé yìí lálejò ẹni tí ó wá bí wá kò ní wá bí yìí
ẹni tí ó kọ ọ̀rọ̀ wọnú òlú yìí Olódùmarè ó dànù ìwọ̀n wá gbogbo pátápátá alábẹ́sẹ̀ láyé obì náà ni àfi bẹ̀rẹ̀. Ifá ní àyẹ̀gbẹ̀mí apá mi ọ̀tún, àyẹ̀gbẹ̀mí apá mi òsì àlùkùrùkùrù láàrin gbàgbọ́rẹ̀ kí lọ́ọ̀rẹ́ tẹ ogbè níbà onírè ajé ọmọ wa ìrẹ̀ ní tẹ́gbẹ́ awolẹ́rẹ́ bá nìrẹ̀ abọ́lẹ̀ yín náà kò ní yamọ́ yín lọ́wọ́ àwọn ò ní yamọ́ yín lọ́wọ́ gbogbo àwọn ọmọ yín pátápátá wọn ò ní mú orúkọ àyẹ̀ yín wọn fi bá yín lórúkọ jẹ́ o níbi gíga Olódùmarè ó jẹ́ kí wọ́n gbé yín lọ wọ́n tòrò lóyìnbó lágbára lọ́wọ́ Olódùmarè gbígbà dé wọ́n gbẹ́ iná gbé níbẹ̀. Kábíyèsí bàbá obì ọdún náà làwọn fẹ́ pa obì ní ibẹ̀ ikú òun ní ibẹ̀ àrùn ní ibẹ̀ òkò ní ibẹ̀ ìjà bàbá pàbí máa yẹ̀ ní yóò yẹ̀ fún gbogbo wa o bàbá pàbí máa yẹ̀ ní yóò yẹ̀ fún wa ní o lágbára lọ́wọ́ Olódùmarè o èyí tá a ti kún nínú òre Olódùmarè ó dòrí bẹ́ẹ̀ o. Así eriwo ya àyàkó àyàtọ̀ eriwo sí ọmọ awó pé ẹ̀yà alálẹ̀ kò nígbà yín lónìí o Ifá ó ní ọ̀pẹ̀rẹ̀ ìwọ̀láwo bì láfòbìtì sunkún aláìkíla báwo bá láyé ní àwa máa là mí ọ̀pẹ̀rẹ̀ ìwọ́n máa láwo bí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká lọ́la adájọ́ ẹ̀jẹ̀ lọ́la rí gbogbo ẹ̀mí ẹ̀dàkùn ẹ̀ bá wa sí fún ọba wa Gbẹ̀ngà Àdìgún Adéoyè ọlọ́dúnmọdún olóṣùmọ̀ṣù tó tọ́lẹ̀ yẹn nìkan lọ́rùn bákan náà ipa olè yẹ olè kára wọn nígbà mọ̀ mí là bá lọ rẹ̀ nítorí bẹ́ẹ̀ ti adé lọ́dún gbogbo orí gbogbo lọ́fẹ́ láàrin ìlú ẹ̀jẹ̀ kiri ọmọ wà ní ìlú yìí lórí àwọn òkun ìlàmíjọ ọ̀sà ìwọ̀n rẹ̀ gbogbo rí tí wọ́n wálé ẹ̀jẹ̀ kó bẹ̀rẹ̀ sí wọnú bí wá ní oṣù níbi ẹ̀ ọ̀sẹ̀sẹ̀ dọ́gbọ́wé kílọ̀rì pàdélà fi ẹbọ wọn ní ọlọ́gbẹ́sẹ̀ ó ní bàbá gbòmì lọ́wọ́ kankan màmá kọ ẹ̀yìn sẹ́ ó kẹ̀kẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀bá ní ṣe ẹ̀jẹ̀ ká dùn àrẹwà gbà ó ẹ̀jẹ̀ kó gbà abágbà àjẹsọ abágbà àjẹjà ẹnìkan kì í bá gbà àjẹ lóbi ẹ̀lóbi náà ni ó awọ ọ̀tún awọ òsì ìṣòro ayé ti kò di ọ̀run obì náà rí o. ọ̀nà ìjẹ́ máa ń ta ìmọ̀ ẹ̀ lọ́dún sí i ọ̀jẹ́ máa ń ta ìmọ̀ ẹ̀ lọ́dún sí i ìgbà òjò àkọ́ bí ìnáwó lọ́wọ́ ṣọ́ máa ń ta ìmọ̀ ẹ̀ lọ́dún sí i ọmọ ọmọdé máa ń ta ìmọ̀ ẹ̀ lọ́dún sí i ìgbà yóò jẹ́ tóbi ìnáwó lọ́wọ́ ìgbòkè ìfọ̀nì kìíní ọ̀dàlẹ̀ ní pátá máa ń tọ̀rọ̀ lọ́wọ́ tó yẹ kó kọ́ ìyọ́ yọ kékeré ọ̀jẹ́ máa ń ta Olódùmarè bàbá adúpẹ́ lọ́wọ́ olùwọ́yàn lágbára lọ́wọ́ Olódùmarè inú kan òun lẹ́bí ń lo ilé ayé inú kan òun lẹ́bí ń lo pọ̀lú yìí gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá bí èèyàn kéèyàn kan bí nínú ìlú yìí tó bá wá ń wo pé inú kan tẹ̀ ń lo ìlú tí fi ń da tó wá ń mú epo tó fẹ́ ta sàṣọ àlàyé Olódùmarè tó ju ẹ̀ náà sókòtò ayé àwọn alálẹ̀ ó ju ẹ̀ náà sókòtò ayé àwọn alálẹ̀ ó ju ẹ̀ náà sókòtò ayé.
ní ìrọ́pẹ́ mi ìrọ́pẹ́ ẹni ìrùkẹ̀rẹ̀ mi ìrùkẹ̀rẹ̀ bàbá ojú bá mi máa kúrè kéjékéjú agbárọ̀ tí wọ́n bí lójúde lòdè nílé ilé ojú kẹ lọ dáwó ọlọ́rọ̀ dáwó àrọ̀ ẹ̀yàn ọmọ pépà òun rere láàrọ̀ bí gbogbo nǹkan dáadáa tẹ̀ ń sìn ẹni bá fẹ́ náwó tàjẹ́ sínú rẹ̀ ó jù sókùnkùn ayé àwọn alálẹ̀ ojú sókùnkùn ayé fún náà wá ṣe yìí ẹni bá wá pẹ́ ọfẹ́ kọ́ ọ́ bá kù pé àtẹ̀mí náà dá sí ìgbà yìí tí ọlọ́run ìjì pèsè àwọn alálẹ̀ ó pèsè fẹ́ni bẹ́ẹ̀ látòmí lọ àwọn alálẹ̀ ó pèsè fẹ́ni bẹ́ẹ̀ látòmí lọ òun ò dùnú ẹ wá rí nínú yìí nínú ọlọ́run olódùn ìnáwó àbàjọ sí o onínáwó àbàjẹ sí o yóò rí bẹ́ẹ̀ yọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ sísẹ ògbó atọ́ àsúrè ìwòrìwò. Olóyè Wàyídì Ọ̀yádèjì Máyèlóyè àwọn tí wọ́n ṣíwájú gbogbo olóyè tí wọ́n wúre fún ìlú ní orúkọ gbogbo àwọn olóyè pátápátá bàbá wa Máyè ọ̀dọ̀ wáyé àti olóyè Abẹ́sẹ̀. Ó dé bí o. Ó dé bí. Gbogbo mọ̀lẹ́bí ẹkú ọdún àṣeyí ṣàmọ́dún gbogbo ọdún kan ní ọmọ àjẹ́ fún àrí ṣàṣetì náà ló mo kí gbogbo ẹ̀yin kábíyèsí o ẹ̀mí ọlọ́gún ọdún kan ní ọmọ àjẹ́ fún ẹ̀yin ṣàṣe èyí àṣetò nípa ayé ní gbogbo bíkíbí tí ẹ bá lọ àlọ́kọ̀ ní ọmọ àjẹ́ fún iṣẹ́ wa ní tí a ń fi ọkàn lé yóò tó wa lọ́wọ́ lágbára àwọn tó ṣe é ní agbára ọlọ́run gbogbo ohun tí wọ́n á jí oore lọ́mọ àgbàlagbà lọ́wọ́ ọmọkùnrin obìnrin ọmọdé ní àgbàlagbà ní ilé àkọ́gbé ilé àkọ́ní ilé àkọ́tà ilé ètí pọ̀ tó gbogbo wa ní nílé kò sí kékeré akẹ́kẹ́ tí kì í ní nílé gbogbo wa ní nílé ilé àkọ́gbé ilé àkọ́ní ọlọ́run orí gbogbo lóòfin kò ní bàjẹ́ gbogbo ṣe tó ní dàrú ọ̀dọ̀ oníkálukú ní dàrú yóò rí bẹ́ẹ̀ yọ̀ṣẹ́ bẹ́ẹ̀ yóò wọlé àwọn ẹ̀rọ aláṣẹ wa yóò rí bẹ́ẹ̀ yọ̀ṣẹ́ bẹ́ẹ̀ yóò wọlé ọmọ tuntun tí wọ́n bí sáyé lórí kí ètò ìrẹsẹ̀ lọ́rùn adé wa ọlọ́run ó dé fún wa adé wa ọlọ́run ó dé fún wa adé wa ọlọ́run ó dé fún wa orí ohun tí mo máa ń gbé wọ́n ọlọ́run ọba tọ́dún kù yìí kò fi lé wa lọ́wọ́ ìlú ṣẹ̀gbó yìí kínú wọ́ọ̀dù jọ́nà kárójú káráyé kárówó ní gbogbo kálùkù wa ká máa wọlé ká máa jáde ìlú owó lọ́wọ́ ilé ẹ̀kọ́ ṣe ọwọ́ náà àwọn aláṣẹ ẹkú ọdún àṣìṣàlọ́dún àṣìṣàṣìṣàlọ́dún. Ní báyìí olórí ọkọ lẹ́bí bàbá ẹ bá wa ṣàdúrà fún kábíyèsí àti ìlú lápapọ̀.
ṣe kábíyèsí fún ààrẹ lẹ́ẹ̀kan sí nígbà tí gbogbo ọmọdé bí bá kí bàbá tán ọmọ bá àárín oyè ẹ bá wa pẹ̀lú gbogbo ọmọdé bí láti àárín oyè ẹ̀yìn adé pẹ̀lú gbogbo ọmọdé bí láti kí kábíyèsí òun. Ó yá o. Ọpẹ́ ẹ̀kan sí o. Ọpẹ́ ẹ̀kan sí o. Ó yá o. Ọmọba Adéoyè. Kábíyèsí, akínyìn àgbo ọdún, ọ̀dọ́ ṣọ̀kọ́ ọdún. Iṣẹ́ wa. Gbogbo ọmọlẹ́bí àdúgbò lọ́pọ̀lọpọ̀. Gbogbo ọdún gbèsè tẹ́ gbé fún wa, ó tẹ́ wa lọ́rùn.
ó sì ń pè wá àti ẹni tí ọba bóni ọlọ́run wa pẹ̀lú alájọ bíi ní òkú tẹ̀sí ẹ̀hún lọ́gbọ̀n àmọ́ lórí pẹ́ nílí bẹ́ẹ̀ ẹ̀ ò ní ògbólẹ̀ mọ́ ẹ̀ dàrúgbó bẹ́ẹ̀ wà náà bí àfihàn lẹ́yìn yìí lásìkò yìí àti ìdábọ́lẹ̀ yìí àti ìyílẹ̀ ọmọdé ilé ààrẹ gbogbo ó ti fẹ́ lọ́wọ́ yìí ó fi dáadáa gbogbo tẹ̀sí àmọ́ lórí ní òní gbólẹ̀ mọ́ yìí àwọn bàbá wa wọ́n gbé ọ̀pọ̀lọ́ ìkóso ọ̀dà gbogbo ọ̀tá ní ọ̀tá òde ló bá pètò pè láti ba ìṣeré yín jẹ́ ní ṣojú wọn àwọn aláṣẹ ní ṣojú wọn inú àdúgbò ẹ̀yìn ìlú àmọ̀rírì ọbẹ̀ rírì máa ẹ̀ títí ìlú pátápátá àmọ́ àtìlẹ́yìn ọlọ́run òdúró tẹ̀lé ọlọ́run òde ìjà ìwọlé ìgbà ṣáájú ọmọ ọdún ẹ̀ lápapọ̀ gbogbo yín la kú àmọ̀rírì yín ìlú ọmọ àtẹ̀síwájú àwọn ṣàmọ́jọ́ orí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀. ẹ bá a ṣe kábíyèsí fáwọn náà. Fi bàbá wa ọba gbogbo ẹbí gbogbo ọlẹ́bí ààrẹ ti ilẹ̀ bàbá wa Joshua Ládèjì bàbá wa Yusuf Bàjí wọ́n fi gbogbo ẹ̀rí bàbá ẹ̀yìn ọ̀dọ́ ọmọlẹ́bí
ìyá wa gbogbo ní òde kí má yẹ lórí ọ̀tọ̀ àfàbàjẹ́ yọ gbogbo ìjọjú. Gọ́fúnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ní àṣẹ àdúgbò àti gbogbo àwọn tó ń tọ́pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Kí alága káńsù wa tí gbogbo local government Alhaji Honorable Múyìwá Àlàdé Bashir àti gbogbo àwọn ọmọ rẹ̀. Kánsílọ̀ kí àwọn ọ̀nàrẹ́bùrù sojú lókọ̀ ọ̀gá kí ọ̀nàrẹ́bù ẹsẹ̀ Adétáyọ̀ jẹ́ kan lára àwọn ìṣòkú ìjọba. Wá kí alága ọmọlú yìí kí ọ̀nàrẹ́bù Adétáyọ̀ náà fojú fún ní ìjókòó yìí gẹ́gẹ́ bí igbákejì alága ọmọlú. Kí alága àti gbogbo lápapọ̀ ní ìgbìmọ̀ ìlú àṣepẹ́ ọ̀hún àṣe tí o kí ara balẹ̀ àti gbogbo ọmọ àwọn ilé ọ̀hún. Ọjọ́ òní ọjọ́ ọpẹ́ ni ojú bá rọ́dún kéèyàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kéèyàn lórí gbogbo àwọn ọba lápapọ̀ àjọṣepẹ́. Mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ọdún bá ipò tó ń gbé ìyẹn lọ́dún tuntun kéèyàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pọ̀ lájọ ìrìn ọdún yìí lájọ ṣe báyìí léṣe ọ̀sìn mọ́ àfihàn wọn ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìdúpẹ́ lọ́wọ́ orí wa oníkájú pẹ̀lú fọ́lọ́ gbogbo àwọn tó ti sùn Ọlọ́run bá tẹ wọn sáfẹ́fẹ́ rẹ̀ Ọlọ́run bá dáríjì ló kàn kílẹ̀ tó bàjẹ́. Ó ṣe ìbájú bẹ́ẹ̀ ṣe òṣèlọ́dún síkọ̀ọ̀dún ṣàṣẹ́ Haúsá oṣù Olúwọ́dé tó pọ̀ Ààrẹ Olúwòsì òṣèbá Ààrẹ Lájíméjì Akẹ́jọ Ọlá ẹlẹgbẹ́ náà òṣèbá rẹ̀ òṣèbá Aláyẹ̀ òṣèbá Láníyà ló tẹ àgọ́ ààrẹ òṣèbí ló ti gẹ ó tó tẹ àgọ́ ààrẹ òṣèbá Láníyà òṣèbá Táíwò òṣèbá Kúṣí òṣèbá rẹ Ọlágbìyàn òṣèbá Oyèbísí òṣèbá títí lọ́lá Àlàbí Adéwọ̀yí òṣèbá rẹ Ààrẹ Oyèdépò òṣèbá bàbá mi Gani Ọlábídé Ọládépele àwọn ni wọ́n ṣe kò tí kò fi lórí pẹ́ lọ́jà ṣe pẹ́ lọ́jà ṣe yé lọ́jà ṣe là ṣe tí ò ní gbá wa gbẹ̀yìn olùmọ̀ kíní ọ̀ ẹ̀ṣẹ̀un pàdó ti wà olùọba wọ́n kí gbogbo àwọn olùpátápátá ṣeun
ààrẹ ìlú Bàtá ó Bàtá ti lọ ó ti kọjá lọ ó jẹ́ ọ ṣeun àṣepẹ́ àṣelà Àjíbádé òkè ogun ní ayé òkè yín ẹ ṣeun Ìdòwú òkè yín o ayé gbọ́lá olùọba fúnbí ọ ẹṣeun adúlá àwọn olówó lọ́wọ́ nílùú tẹ ẹṣeun. ọba di ẹ̀ka lóko ẹ̀ka lóko ọdún yìí ọwọ́ ẹ̀rọ a lọ sí ìdúbọ̀ àwọn bàbá alẹ́ẹ̀kẹ́ tí a ṣe bẹ̀ gẹ́gẹ́gẹ́ lónìí àtúndà àfẹ́ gẹ́gẹ́gẹ́ lónìí wọ́n ti kọ̀ fún pé ilé láti kẹ́sọ̀rọ̀ rẹ̀ Ọbàtálá oṣù bí o ilé nílẹ̀ ọmọ ti bí yìí láti máa bá lọ sí ilé àwọn ilé kábíyèsí o gbogbo àwọn bàbá tó sùn ní Ọbàtálá ọdọọdún tá à ń lọ síbẹ̀ a sọ pé àgbàgbé wọn láwọn náà gbàgbé wa. Àwọn tó wà níbí a ṣe ṣe lọ́dọọdún yìí a sọ fún pé àgbàgbé wọn láwọn náà gbàgbé wa. Nígbà tí ọdún bá àṣeyọrí tá a ní lóye nítorí àṣeyílẹ̀ wọn tó dáa làdúrà ń gbà lórí wa ló fi dàbí ká nípa àmọ́ṣe o àdúrà àwọn aláṣẹ ló ń gbà lórí wa àdúrà obìnrin ń gbà lórí wa ọkùnrin ń gbà lórí wa ọmọdé ń gbà onílé ń gbà àlejò ń gbà ó sì máa gbà sí iṣẹ́ wa dúpẹ́ lọ́wọ́ òdú ọdọọdún yìí ni ó dùn fún wa o àṣẹ wa ànírùkú wọlé ànírùkú jáde ànítáwọ́ náà ajé ó sì fi lé gbogbo wa ṣe gbogbo tá a bá ti dáwọ́ lé báyìí yóò máa yọrí sí dáadáa àṣẹ wa gbogbo ní fẹ́ ẹ̀jẹ̀ ẹnikẹ́ni wẹ̀ ọ́ bàbá rẹ̀ tó gbèrò ibi láti pa ayọ̀ mọ́ ọ lára nínú ọdún yìí irú ẹni bẹ́ẹ̀ ilẹ̀ ó gbé lójú. ọkọ̀ gẹ̀gẹ̀ bá gbé gbogbo ọwọ́ ibi ọwọ́ aburú ọkùnrin ní obìnrin kódà wọ́n rí àlùkò tó ṣẹ́ àwọn ni ó jẹ fún ayọ̀ náà máa gbé tiwa á lọ rí á sì bọ̀ rí àdúrà tó a ti ṣe bẹ̀rẹ̀ látọjọ́ òní láti lọ ṣe láti máa ṣe lọ títí ọjọ́ táàbù fi lọ sórí òkè Ọbàtálá láti padà wálé ní kíákíá àdúrà náà máa wọlé àṣà. Bàbá fi ìwé tọmọdé wé ìgbọ̀rún sì máa pàṣẹ síbẹ̀ àṣẹ wa. Ìjókòó títí dáadáa tí ẹnìkọ̀ọ̀kan yín bá béèrè. Kódà àwọn tó wà ní jìnnà rere wọ́n wà nínú ọba wọ́n máa wò wá lórí wọ́n máa rà. Gbogbo tó bá béèrè ní ti dáadáa
lágbára Ọlọ́run, lágbára àwọn aláṣẹ, lágbára ọkùnrin, lágbára obìnrin, lágbára gbogbo àwọn Ọlọ́run gbogbo agbára fún nínú lóyè. Lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run máa fàṣẹ sí. Lágbára ìtẹ́ àṣẹ ti kó kìkì. Àṣẹ orí ìtẹ́ yìí yóò máa kú lẹ́sẹ̀kẹsẹ̀. Kúrò ní àkọ́dún nínú ayọ̀ rẹpẹtẹ láwà àti sínú bàjẹ́ ò. Gbogbo àwọn ẹ̀yìn àgbà wa ẹ̀ ṣe wájú náà, ẹ̀ pọ̀ wájú náà, àníjábọ́ lẹ́yìn. Gbogbo àwọn ìwé ànífọwọ́ wa gbé wọn sí. Gbogbo àwọn aláboyún wa wọ́n máa fà láyọ̀. Wọ́n ti fi epo ọ̀tún kólẹ̀ wọ́n máa fi tòsí dídé. Láàní fàbẹ́gbẹ̀ bí wọn. Ẹnìkan fàbẹ́gbẹ̀ dé ewúrẹ́. Ẹnìkan fi abẹ́gbẹ̀ dé àgùntàn. Wẹ́rẹ́ ìlànà àjọ. Wẹ́rẹ́ ìlànà àjọ. Gbogbo àwọn àgbẹ̀. Wọ́n kojú Ọlọ́run fún wọn dáadáa. Ọlọ́run máa yí gbogbo rẹ̀ fún wọn. Ọlọ́run máa yí gbogbo rẹ̀ fún wọn. Wọ́n á fẹ́ kéde wípé ọdún aláwẹ̀ ọdún yìí gbogbo àpáta là ń ṣe ìnáwó tó bá ká mọ́kàdùkú lọ́wọ́ ní ẹja lọ fi ṣọdún ẹ̀sìn ní jẹ́ gbèsè aláṣírí òkùnrin aláṣírí òkùnrin àṣẹwà ẹni mọ́ tẹ́ tí wọ́n àṣẹwà wọ́n fẹ́ ṣe kìlọ̀ gbogbo àwọn ọ̀dàlẹ̀ ẹni ìjókòó kódà kó jẹ́ èdè ọmọ rẹ̀ àti kó jáde ọba àjẹwò ní ọjà àfáàfà ó jẹ́ bàbá aláwo lójú ọba jáde ó jẹ́ mẹ́rin ìjáláwọ̀ máa gbogbo ni ọba gbìyànjú àti lọ ṣe bí lórí ètò àjọ ọdún yìí ilẹ̀ òfìkì ni ó fi ọmọ ilẹ̀ òfìkì ni ó gbé mi bára bá sán ìrìngìrì rẹ̀ ó dàgbọ́lẹ̀ ní omi lójú ó dàṣẹ. Ìlọ́mí tó ní wípé gbogbo àwọn ọmọ wẹ́wẹ́ wa wọ́n bá lọ sọ́ọ̀mù ẹ̀yin onímọ́tò ẹ̀yin ọlọ́kadà ẹ dákun pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àbúrò oníṣẹ̀lẹ̀ o ọ̀ká ṣọ́ra àwọn tí ó máa gorí òkè àwọn agbófinró wọ́n bá ti rọ́mọ kékeré tí ò tó gòkè wọ́n bá fẹ́ gòkè wọ́n dà padà wọ́n àgbàlagbà wọ́n bá mọ̀ wípé oní ẹ̀jẹ̀ ríru ẹ̀mí rẹ̀ ò gbé láti gòkè o torí tí ẹ̀jẹ̀ yẹn bá lọ rú ìyẹn lè ṣubú kó má dàbí ká ní pé nígbà àwọn lọ Bàtálá àbúrò ní ṣẹlẹ̀
Bẹ́ẹ̀ bá láìsàn kan tó bá lọ síbẹ̀ Ọlọ́run ó wò sàn. Gbóhùn yóò tẹ́ bá fi ṣàdúrà níbẹ̀ yóò jẹ fún yín. Ẹ bá bọ́ bàtà ẹ dúró lórí ilẹ̀ tẹ́filẹ̀ ẹ fi pe Ọlọ́run yóò jẹ fún yín. Ẹ fomi ibẹ̀ pe Ọlọ́run yóò jẹ fún yín. Ẹ gorí òkè ẹ pe Ọlọ́run yóò jẹ fún yín. Ẹ pè ní pẹ̀tẹ́lẹ̀ yóò jẹ fún yín. Gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni ó lọ. Ẹ̀sìn àwọn bàbá wa wọ́n ṣàdúrà lójúbọ. Àwọn Kírísítẹ́nì wọ́n ṣàdúrà tiwọn lọ́tọ̀. Àwọn Mùsùlùmí wọ́n ṣàdúrà tiwọn náà lọ́tọ̀. Aago 8 lètò àdúrà ti bẹ̀rẹ̀ títí di aago 10. 10 bá ti lù kálukú máa gbára jọ àti ibi tá a ti máa ń ṣe àṣekágbá. Tó bá ti di aago 11 tó bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ wù tó sì pọ̀ fẹ́ ṣe lọ́dún yìí. Ọlọ́run gbà fún wa. Káwọn ará àjọ gbà fún wa. Aláṣepọ̀ gbà fún wa. Ìdùnnú láti ṣọdún. Gbogbo ètò ta ní wọ́n ti kà kalẹ̀ fún wa yẹn ìdáfẹ́já tẹ̀lé yóò sì ní tiwa bẹ́ẹ̀. Ọdún tí mo ọdún jù báyìí lọ yóò sì ní tiwa lágbára Ọlọ́run. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń nẹwọ́ sí wa, àwọn ẹni tí ń nẹwọ́ wọ́n sẹ́ndì owó, wọ́n sẹ́ndì nǹkan, ìtẹ́tí mu, wọ́n pọ̀ sí àbùdí ní tó ní, àbùdí ní tó kún. Ẹnìkan rídìí ọ̀sà, ẹnìkan ò ní rídìí yín. Ẹ̀tọ́ ní gbà wọnú àgbà kò sẹ́ni tó yé ẹtí ń ríṣe ní yé ẹnikẹ́ni. Àní rogo kidnapping, wọn ní rí wa, àwọn aláborí wọn. Gbogbo àwọn ọ̀dàlẹ̀ wọ́n máa bálẹ̀ lọ. Gbogbo àwọn tó ń gbèrò ní wọ́n fi tọ́tútọ́ síta. Wọ́n gbẹ̀jẹ̀ sínú. Ẹ̀jẹ̀ tó kò tó ń rẹ̀ ní ọgbà tí wọ́n jẹ́ àṣẹ wa. Gbogbo ẹni tó nínú rẹ̀ ń ṣe lóye tó ń ṣe tìlú yìí. Ó fẹ́ kí ló da yóò máa dá fún. Wọ́n máa sórí ire. Gbogbo àwọn ọmọ wa tó wà nílé òkèèrè pátápátá. Wọ́n máa ṣàṣeyọrí o. Àtọkùnrin wọn, àtobìnrin wọn, ẹ máa ṣàṣeyọrí o. Àtọmọdé, àtàgbàlagbà, ẹ máa ṣàṣeyọrí o. Ọdún yóò dùn. Ní síbànújẹ́ bẹ́ẹ̀. Ibẹ̀ yẹn ọmọ wa tẹ́ ní mọ́tò, kó mọ́tò yí jáde. Ẹ̀jẹ̀ bá lè gbé ẹgbẹ́ wọn. Kó o sì ní fẹ̀jẹ̀ níwẹ̀. Ọtún bá lọ́kadà kan kó jáde. Ẹ má retí àwọn ìgbìmọ̀ tó ṣètò. Mo tẹ́ bá lè fi rẹ̀ lọ́wọ́ ẹ̀ yóò lù ẹ̀yìn rẹ̀. Ẹ̀wọ́n ẹ̀ fẹ́ ṣe dé orí òkè torí èrò pọ̀ lọ́dún yìí kò sí bí a ṣe lè ṣètò mọ́tò tó kún gbogbo ènìyàn. Ṣé ìdí nìyẹn tàbí ní kálukú wọ́n bí wọ́n ṣe dọ́wọ́ lórí àmẹ́nitáṣẹ̀ àti bẹ́ṣẹ̀ kankan. Àdúrà wo sì gbà. Àgbẹ̀ Ọlọ́run àdúrà wo gbà. Èèyàn mọ́lẹ́bí ẹ ṣètò ọkọ̀. Ẹ ti gbọ́ ẹ ṣètò ọkọ̀. Ẹ̀yin ìjòyè mi ẹ ṣètò ọkọ̀. Ọ̀pẹ ti lọ́kọ̀ púpọ̀ nù yóò sì kárí gbogbo yín. Gbogbo ẹ̀ka lọ́pọ̀ nínú ẹ̀yìn ìjòyè kọ́kọ́ yín bóde ẹ̀ fáwọn yẹn sínú ẹ̀. Ẹ lè kó sí aláṣìírí ògbó. Aláṣìírí ògbó. Mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ọmọlẹ́bí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìlú. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọbabìnrin. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin kọ́mítì ìlú. Àràbá ni òfin. Mo dúpẹ́ o. Dúpẹ́ ẹ̀yin ọmọ àwọn dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin lù. Mo dúpẹ́ o. Àmọ́ tó sùn ní ẹ̀mí ẹ̀kọ́ wa. Agbẹ̀rẹ̀ lọ inú wọn nígbàdìẹ. Láfíà lófìfì yóò máa gbòòrò sí. Ìtọ̀fẹ́ lófìfì yóò máa gbòòrò sí. Tẹ̀síwájú lófìfì ò ní dúró. Yóò máa gbòòrò sí. Àtónílé àgbàlejò yóò máa yẹ wá. Yẹni yẹyẹlé. Yẹni yàgà. Lọ nínú àgbà lọ́rùn. Yóò máa rọ̀ wá lọ́rùn. Yóò máa yẹ wá. Kò ní yẹlẹ̀ o tó àwọn